Ẹ káàárọ̀ o, gbogbo ẹ̀yin olólùfẹ́ Àrẹ̀mú tó ń kọrin ẹwà èdè lóòrèkóòrè. Wọ́n ní ọmọ kó lọlé ìwé, ó kéré tán ìwé 10. Òun ní pé ẹnu àgbà ń rùn, gbẹnu sọ̀hún ṣáà lè bó àgbà. Mátímátíìkì, àkójọpọ̀ sáyẹ́ǹsì, ìbápépọ̀ ẹ̀dá, ẹ fi èdè ọmọ kọ́ ọmọ. Yorùbá dùn ó jinlẹ̀, àmì ohùn dòrèmí àtẹ fáwẹ́lì. Bó bá kà á tán ó lè fi ṣohun tó wù ú láì fi dáṣà àkáṣà. Ṣùgbọ́n ọmọ jókòó pa sílé, ó léyìí ò wù mí, tọ̀hún ò wù mí, bóyá bórí bá pẹ́ ńlẹ̀ á dire. Kọ́mọ ṣáà ti kàwé ló ṣe kókó, èyí ó wò ó kà. Bó o bá lọ léèwé, jẹ́ kí léèwé gbanú rẹ kọjá, kó lè nípa, láì ṣe pé jù kọjá lórí àpáta. Ẹ̀kọ́ ilé náà ṣe pàtàkì. Síbẹ̀, ilé ìwé gíga kan ò yẹ ó ga jù kan lọ. Èwo ló fa ìyapa? À ń sọ̀rọ̀ ìdàgbàsókè, ẹ̀yin ń sọ̀rọ̀ tẹ́kíníkà àti tẹ́kíníkì. Ẹ ṣàlẹ̀ dájọ́ sí kọ́lẹ́jì olùkọ́. Èwo ló fa ìfàǹfà? À ń wórí, ẹ̀ ń wírun. Àtẹ́wọ́ labálà o. Àyànmọ́ Táyé yàtọ̀ sí ti Kẹ́hìndé. Àtẹ́lẹwọ́ ẹni kì í tan ní jẹ. Àfarawé ṣòro. Yé wago aláàgò ṣiṣẹ́, rọra figagbága. Fi aago inú àmútọ̀run wá tí ń bẹ nínú rẹ ṣiṣẹ́. Òun ni kò fi sáré, kó má lọ sáré àsápajúdé. Ẹni máa dáṣọ fún ni. Wọ́n ní kàṣà wá lúwẹ̀ẹ́, wọ́n retí kájá ó fò. Ṣáwọn ti rí aṣọ ìbora tó lápò, tàbí ajere tó kọ̀ tó lóhùn ò níhò. Ìṣíníyè ṣe pàtàkì, kò sóhun tí àyípadà ò lè dé bá. Ẹ sọ fóbì kó dẹ́kun à ń rọmi sí à ń tì í, kó dẹ́kun ẹ̀rọmi sí ẹ tì í. Kó rí kọ́mọ ní màgòmágó, kó bá lè lọ fásitì ní dandan. Àkókò tó ń ṣòfún la fẹ́ sọ ní ìwọ ọmọ, tàbí owó tó dá iṣẹ́ abẹ lé sílẹ̀, èyí tó bí irun lé ọ lórí. Ṣùgbọ́n wọ́n padà pè ọ́ láǹgún ọmọ. Ìwọ òbí, ìwọ náà fẹ́ kọ́mọ tó jẹ́ erin kó wá máa fò. Ó fẹ́ kó mọ àlá tìrẹ ṣẹ. Ṣó o ti béèrè kí lọmọ ó fẹ́ ṣe fúnra rẹ̀? O ò kọbi ara sí àkọsílẹ̀ tìrẹ. Ìwọ ọmọ, ìwọ wípé orí rẹ ò gbé ìmọ̀. Ṣó o ti ṣàwárí ara rẹ náà? Ọpọlọ tẹ́ ẹ rí yẹn, má fojú kékeré wò ó. Ìgbà gbogbo ló ń takùn, tó ń ṣàkójọpọ̀ ìrírí láti fa kùnkùndùn ìmọ̀ yọ. Iṣan kọ̀ọ̀kan ọpọlọ a máa já lóye níran láti rántí ohun afọkànsí. Ohun gbogbo ló dá lórí ìwòye. Kí ló dé tó wá dìnira gbàrà tó bá ti di kíkà àti kíkọ? Nígun mẹ́rin ilé ìwé, wọ́n bá ní o ṣàlàyé ìgbésẹ̀ àti dáná oúnjẹ ó rọrùn. Ṣùgbọ́n bó bá ti di àkójọpọ̀ sáyẹ́ǹsì omi ẹ̀kọ́, ọ̀rọ̀ àwádìí kọ́. Bó bá jọ̀rọ̀ dídá ẹranko àti ìtọ́jú ohun ọ̀gbìn, tàbí ìgbésẹ̀ kóúnjẹ má ṣòfò, ìyẹn ò jọ ohun tó nira rárá. Gbàrà tó dẹ̀kọ́ sáyẹ́ǹsì agíríkì págà ló bá di panápí. Bó bá jẹ́ ìṣirò owó, ọmọ ò ṣe èèyàn jẹ. Gbàrà tá a pè ní mátímátíìkì lójú rẹ̀ kó wọnú, bẹ́ẹ̀ ni wọ́n fa omi ara rẹ̀ gbẹ. Ó dáa, wọ́n ní o kọ́ṣẹ́ ọnà, ṣe ló tún sábò sẹ́yìn ìka kan. Àtẹ́lẹwọ́ ẹni kì í tan ní jẹ. Ìtì ọ̀gẹ̀dẹ̀ tó wọn á lọ̀dà bẹ́. Ohun tá ò fọkàn sí ló ń nini lára. Ìmọ̀ iṣẹ́ ọwọ́ kúkú lérè. Má ṣe dá ọpọlọ rẹ lẹ́kun, kí wọn náà kó lè dé èèyàn pàtàkì láwùjọ. Ẹ ṣé o, ó dàbọ̀.